Update of the moment. Délé, ṣe nǹkan mu. Tọ́rọ ògbèrè fún mi kóhùn rẹ̀ ó lè. Mo mọ ní nítorí ẹ̀gán ní ẹ̀. Ẹni máa mọ̀ ní kọ̀ọ̀kọ́ ní ọ̀pọ̀ ara rẹ̀, àwa láàgbọ̀ nú rẹ̀. Ó ta kí ló dé sí òwe òtún ló ti náà fẹ́ mú tẹ́lẹ̀ kan náà ni. Sorry, ẹ má bínú. Ó yá mo gbọ́ mo fẹ́ gbérin. Gbogbo Mùsùlùmí ayé o, ẹ kú ọdún. Báyìí jáde sáàlà Mùsùlùmí òdodo. Mo mọ níbi ọyá ọ̀gá mi. Bẹ́ẹ̀ bá ṣe kíṣẹ́ẹ̀tì tẹ́lẹ̀ bá gbére ní yẹ̀yẹ̀ lúgbò lè ta. Kò sí ní ìlé kan, mo lè kọ dọ́rùn, mo lè kọ tẹ́rọ̀. Kókùtà wọlé wa ojú olúwẹ̀ ẹ̀rọ. Ẹgbẹ̀rin àbí ẹkọrin kébì pé. Ó bọ̀ tẹ̀lé ló ra farabalẹ̀ tẹ̀lé bíìtì. Ó tó kí nìkan bíìtì. Ṣé ń lọ ló bọ̀ tẹ̀lé ò ní sáré jò ní. Fair beat. Èsì ní ẹ̀mí. Mo gbọ́. Gbogbo Mùsùlùmí ayé o, ẹ kú ọdún. Báyìí jáde sáàlà Mùsùlùmí òdodo. Básámú bá ti lọ, ààwẹ̀ tẹ̀lé. Oh my God! Báyìí jáde sáàlà Mùsùlùmí òdodo. Bàwẹ̀ bá lọ tán o, Ìleya wọlé. Báyìí jáde sáàlà Mùsùlùmí òdodo. So, orí eléyìí náà ni a lò láti fi kí gbogbo àwọn èèyàn wa jákèjádò àgbáláyé tí wọ́n jẹ́ ẹlẹ́sìn Mùsùlùmí pé wọ́n kú ọdún Ìleya ti tọdún yìí. Ẹ̀mí wa ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé àti ní àlàáfíà ara. Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé ọjọ́ àná ni ọdún Ìleya káàkiri àgbáyé tí a sì ṣe tí gbogbo kan sún kódà tó bá dé ìlànà ní délé àgbo mi gàgàrà báyìí owó méjì lóní ṣe báyìí owó wa lọ báyìí ṣé méjì àti mẹ́ta àtàwọn. wájú ta mo sún sí pé kí àwọn èèyàn bá kọjá lọ wọ́n lè mọ̀ pé mi bá ń sọ ọjọ́ àmbẹ̀ orí àgbò ó ti tó mi mú gàrí. orí àgbò ó ti tó mi mú gàrí. gàrí tí lọ́sẹ̀ kan àbí gàrí agolo kan náà ní orí àgbò ti tó. àbórí èkúté ló fẹ́ dákọ̀. orí àgbò tí ìbá ti sọ́kàn ọjọ́ àmbẹ̀ orí àgbò ti tó yìí. ọ̀dà oyè mi kò sọ́kànjú àmbẹ̀ lóòótọ́ ẹni bá ti kọ́ inú mi kó sọ́kànjú àmbẹ̀. kò sí o. Lónìí a tún ti dé sórí ètò náà nìyẹn ètò tòní ni a sì fi ń sọrí àwọn ènìyàn wa fún ti ọdún Ìleya. Orúkọ tèmi ni Akínwálé ògúròkú ni bàbá tó bí mi lọ́mọ èmi náà lọ́mọ ọlọ́fà mọ̀jọ wọn àbí sojú kọjá káàdì lóró tọ̀fà jákè ìjàkà tí wọ́n jà lọ́fà lọ́jọ́ sí oṣù kíta nínú oko sojú gbòòrò nínú oko sojú láfàkálẹ̀ láàlà tó bá sojú olóko ní olóko bá làwọn ọmọ péré ọmọ láàrin tí kò gbọ́dọ̀ jùkọ̀ láàdì ọ̀fà tí kò bá jùkọ̀ láàdì ọ̀fà òkú ẹrú wọn mú wọn lọ. Orúkọ tèmi Òjó Bámidélé ṣínà ní ẹni tó pè níyẹn mọ̀ sí fantastic ọmọlé ọlọ́dẹ ògúnráìlè. Ọlọ́lé ọlọ́dẹ ọmọ ọ̀lẹ́ òṣèbátan ọmọ ọ̀lẹ́ jogún ìbànújẹ́ òrò kókó dábì òun lòún jẹ ọmọ àjọjẹ odò bẹ́ẹ̀ nìkan ò ní olùsílọ ní tábà nílà àti ọjà àjọjẹ ẹ̀ka àwọ̀ akíwa. Akíwa àpò ètò lónìí àsìkò ọdún lónìí ohun tí a mú wá nílẹ̀ Yorùbá ní òní ni ọdún Ìleya. Kí ni ọdún Ìleya? Pàtàkì wo ni ọdún Ìleya jẹ́ sí àwa Mùsùlùmí? Bẹ́ẹ̀ni. Báwo la ṣe ń ṣe ọdún Ìleya? Ọ̀nà wo láti lè gbà sí ọdún Ìleya tí yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà? Àti pé àwọn wo ló wọ Ìleya? Àwọn wo ló wọ Ìleya? Àwọn mi ò wọ irú rẹ ní ìsìn àti sáà tó ti wọ Ìleya báyìí. Mo wọ Ìleya. Kọ́ sí mi kí n wojú rẹ̀ ń wo ojú rẹ̀. Mo wọ Ìleya. Yàrá mo bá ti mọ wo àwọn tó bá wọ Ìleya. Mo wọ Ìleya ẹ lọ bèrè lọ́wọ́ mu yín tó ń wọ Ìleya. A ti lọ sí ìgboro ní àná láti fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn ènìyàn wa láti mọ kí ni pàtàkì kí láǹfààní ọdún Ìleya. Wọ́n ní ṣe oníkan la gbọ́ pọ̀n. Bẹ́ẹ̀ni oníkan la ti gbọ́ pọ̀n. Bẹ́ẹ̀ni nítorí náà ẹ tẹ̀lé wa ká lọ láti lọ sí ìgboro ká gbọ́ tí àwọn ènìyàn wa sọ nípa ọdún Ìleya. Orúkọ tèmi ni Alhaji Abdulaziz Oyedokun Ọládiméjì Oyelere Chief Imam ilẹ̀ Èkìtì. Bàbá wa tó tẹ̀lé ń tàn. Orúkọ tèmi ni ẹni kẹta wa tí wọ́n tún tẹ̀lé. orúkọ tèmi ni Abdulaziz Oyelere. Ọdún Ìleya kì í ṣe àdádálẹ̀ lẹ́yìn kàkà lónìí. Ọdún yìí jẹ́ òfin látọ̀dọ̀ Ọlọ́run wá pẹ̀lú òjíṣẹ́ ńlá wa Ànábì Ìbọ̀rọ̀kí. Nígbà tí ó wà láyé Ọlọ́run yàn ní òjíṣẹ́ kọ́kọ́ máa
ṣùgbọ́n nígbà tó wà bẹ́ẹ̀ tètè rán ọmọ bí ọwọ́ bẹ́ẹ̀ sí ibẹ̀ náà fóun lọ́mọ tó wá fóun lọ́mọ yìí ó máa fi Joseph ìyẹn wà lápọ̀lẹ̀ ọgbọ̀n ọlọ́run fún lọ́mọ àtọ́lọ́mọ fún lọ́mọ ọwọ́ àlọ́ wá pẹ́ bá lọ́ta pé ọmọ jẹ́jẹ́ kan ní ìgbà kan rí lọ́dọ̀ náà rántí mọ́ lóòótọ́ mà ní ẹ̀jẹ̀ tó jẹ́ báyàwó àlọ́ sí lọ́wọ́ mú ọmọ rẹ̀ kò sì lọ́ mọ́ ìlú rẹ̀ aládùn láyé ọ̀sọ̀ fọ́nà tí a pè ní ìsìnkú nígbà tó sọ fún ọjà ọ̀gá tó wá tó náà ọba rẹ̀ bá ti ní kó ṣe òun náà ti padà mọ́ wọ́n wá lọ ọjọ́ wá pé tó láti ṣe iṣẹ́ yìí wọ́n mú lọ síbi tí ó ti fẹ́ dúró láti ọfẹ́ pa láti mú àdéhùn rẹ̀ ṣe tọ́lọ̀ wọ́n wà máa ní etí rẹ̀ ó ti fẹ́ dọ̀bẹ̀dẹ̀ lọ́rùn báyìí ọ̀rọ̀ pọ̀ mẹ́ wọ́n dọ̀bẹ̀dẹ̀ lọ́rùn pé ọ̀nà ọ̀bẹ ilé ẹ̀kọ́ kọjá wẹ́rẹ́wẹ́rẹ́ láìpẹ́ lẹ́gbẹ̀ẹ́ nígbà tó lọ́rùn ti rí ẹ̀mí rẹ̀ pé ó gbìyànjú láti mú àṣẹ òun ọlọ́run ọba àṣẹ ọlọ́run wa mọ̀ ó wá mú àgbò ó wá fi pààrọ̀ ọmọ yẹn láàrò tẹ́lẹ̀ tìbínú tó ní kó wọn fi ọ̀bẹ dúró ọmọ báyìí ìsìláyà lóró ó kọ́ra ẹgbẹ́ mi sí ẹgbẹ́ máa yẹ ìgbà tó máa fi tó láyè àgbò lórí wọ́n dẹ̀ rí ìsìláyà lọ́bẹ̀ pa lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tó bá kí ẹran mọ́lẹ̀ nítorí ọmọ ẹ̀ àgbọ̀n ọ̀pọ̀ lọ́mọ ọ̀pọ̀ ọlọ́wọ́ ayẹ́pẹ́ ọya ilé ti yá ibi tí ilé ká máa lọ lé ọmọ ibi tí olùkọ́ ilé ti yá ibi tó ti wá lọ. ọmọ náà tẹ́ pè ní Ismail ọmọ nǹkan jẹ́ ẹni tó ní ẹ̀mí Ọlọ́run tó fi fira rẹ̀ ní ẹ̀ pátápátá nígbà tó òun pa àwọn tó fi mú ẹ̀jẹ̀ yẹn sẹ́ so ló wá túmọ̀ sí gbogbo ọdún tí àwa mùsùlùmí máa ń ṣe tẹ́lẹ̀ pè ní Ìleya tó atúkíwà káàbọ̀ lẹ́ẹ̀kan sí. bẹ́ẹ̀ ni ẹ̀kúlé. lẹ́yìn tí a ti gbọ́ ìtumọ̀ Ìleya kí ni ìdí tá a fi ń ṣe Ìleya bàbá wa ìmáàmù tìrìtì wọ́n ti sọ fún wa ìtumọ̀ Ìleya gẹ́gẹ́ ẹgbọ́n sọ fún wa pé Ibrahim bẹ́ẹ̀ ni bàbá táwọn gbà pè ní Abrahamu ni ó bí Ismaili tó wá mú lọ tó fẹ́ lọ fi rúbọ tó fẹ́ lọ fi jẹ́jẹ́ tó fẹ́ lọ fi tọrọ rẹ̀ àláríjì ẹ̀ṣẹ̀ ó fẹ́ lọ fi mú ìlérí rẹ̀ ṣẹ tó ń bá Ọlọ́run dámájẹ̀mú pé tó bá ti fún un lọ́mọ òun máa dá padà fún ṣùgbọ́n gbà tó yé wọ́n dọ̀hún tí Ọlọ́run pèsè irú àgbò tí ó gbèsè fẹ́mi náà tí ó sorí báyìí tí mo ní. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ìmáàmù ti sọ orí bàbá sọ wípé wọ́n ti fẹ́ dú ọmọ yẹn Ismaili wọ́n ti fẹ́ dú kó tó di pé wọ́n wá rí pé àgbòlọ́mọ̀ tó wà ní Ọlọ́run pé káì mọ́dù dóńdù àgbòrè ọgbọ́n dóńdù torí àgbòrè Ọlọ́run ti rí ọkàn rẹ̀ pé ó ṣègbọ́ràn. ọmọ nǹkan náà ká sì mọ kíká máa yìn káwọn yìí ó kí síbà wọlé ní àkókò yìí ó àti kẹsẹ̀ wálé yóò táwọn ọ̀dọ́ ká lọ yìí. eléyìí ó yọ ẹ̀sẹ̀ sí bàbá yìí ó. ojú ni mọ̀lú rọ ọ̀bẹ ọ̀dà lọ́rùn àwọn ọ̀dọ́ ìlànà rùn. kò sẹ́ni ó fẹ́ kú Nàìjíríà ò dá kò sẹ́ni ó fẹ́ kú. ṣùgbọ́n Ismail ó farabalẹ̀ fún bàbá rẹ̀ kò jáyà bá yàn bàbá yàn sí Ọlọ́run ti rọ́kàn ó ti rádìyàn kí ló kọ rẹ̀ náà ó ti rọ́kàn rẹ̀ ó ti yọ̀ǹda ọmọ rẹ̀ fún òun wá pé pápá àgbòrè ó sì fi àgbòlé lọ́wọ́ tí ó padà pa dípò rẹ̀ ní ó bí ọdún Ìleya. lẹ́yìn yẹn nígbà tá a ti mọ ìdí Ìleya tá a fi ń ṣe Ìleya ẹ dákun báwo la ṣe ń ṣe ọdún Ìleya àwọn ìgbésẹ̀ wo ló wà tí bàbá wa dáhùn báyìí ṣe pẹ̀lú Ìleya bẹ́ẹ̀ jẹ́ ká gbóhùn bàbá àgbọn tí bàbá sọ nípa rẹ̀. àsìkò tí a máa ń ṣe ọdún Ìleya sí ní ṣe oṣù kejì ìjọ kẹsàn-án sí ọjọ́ kẹwàá oṣù tí a ń pè ní oṣù àìsí oṣù kejìlá ní oṣù tọ́lọ́ tó dé lórí láti máa
ìpalẹ̀mọ́ kan yẹn ara ìpalẹ̀mọ́ tó wà fún àwọn tá a bẹ létà lọ sí mẹ́ta náà ní pítọ̀ báwo láti ra ẹran tá a fi sì jọ́sìn irú ẹran tó náà fi pààrọ̀ ìjọ́sìn báwo láti rà ẹran yìí kì í sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn kọ́ ni. Bàbá ẹ tó máa lọ láàrin tó fẹ́ bèrè ṣé dandan ni kò jẹ́ àgbòyà sẹ́yìn lè ra bí ẹ màálù tàbí ewúrẹ́ tó fi ṣe ọdún Ìléyá? Ìyá lè ra màálù láti lọ lé ẹ̀lẹ́ lára mi lọ́dọ̀ lé ẹ̀lẹ́ lè ra ewúrẹ́ ìyá akọ ewúrẹ́ táwọn pè ní òkòkò láti fi ṣe Ìléyá ọkàn jẹ́ pé ó ní ọyọ ọdún tí ọ̀pọ̀ tí wọ́n bọ́ tí ò wọlé yá ìdúró àdáyé àwọn ó ní ọdún tí ọ̀pọ̀ ọyọ ọjọ́ orí wọn táàgbọ̀ lọ́dún tó gbọ́dọ̀ tó láti gba ọdún Ìléyá. Bàbá ẹ tó lọ láàrin wọn a máa rí ó dẹ̀ wọ́pọ̀ láàrin àwọn èèyàn wa pé tí wọ́n bá ti ra ìlú arákùnrin mi ọ̀rá gbèmí náà rágbè àrùn wọn fi àrí ìjà. Ọba òfin ọlọ́run ó dàbí gbọ́n àti máa ń ṣe pátá ìlú ọlọ́run ni wọ́n wá. Ìlú ọlọ́run ni wọ́n wá. Kò dára ká máa bá ìlú ọjà. Níbi bá máa bẹ́ẹ̀tì. Ẹsẹ̀ ìlọ́dọ̀ náà. Torí pé tí agbára ẹ̀rọ ọ̀gá yẹn là ń gbèsè yẹn. Àti bọ́lá òun ti rán adé. Bí ẹ ṣe ń kanra wọn ni wọ́n mọ̀ pé ìṣẹ́lẹ̀ fún ọgbẹ́ Ẹ ṣeun. So mo fẹ́ bàbá mo fẹ́ kẹ́ bá wa ṣàlàyé dáadáa. Ìgbàwo ni wọ́n máa ń lọ sí ájì nígbà ọdún Ìléyá ìgbàwo ni ó dé tí wọ́n dẹ̀ ti dé kí làwọn àlájà kí ni wọ́n ó ṣe. Báwo la ṣe ń ṣe ọdún yẹn gan ní pàtó? Nípa àwọn tí wọ́n lọ sí ìyáàjì wọn náà ní gbẹ́ngbà tí wọ́n bá kú sáátà kí oṣù táàkùn oṣù kejìlá táàkùn oṣù ìjà wọlé torí pé nínú oṣù kọkànlá ní ìpalẹ̀mọ́ wà tí wọ́n láti kọjá sọ́nù oṣù táàkùn oṣù ìjà yìí tí oṣù kejìlá tí wọ́n sì ṣe ájì lọ rẹ̀ yìí wọ́n gbọ́dọ̀ lé bá wọn ní eré àwọn àpẹẹrẹ ti dé lọ́kà oṣù ìdòwò tó lé iṣẹ́ yìí máa wá wáyé ní ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọjọ́ kẹsàn-án yìí ní ọjọ́ àràfà ìtàn wà ní pàtàkì iṣẹ́ ájì ìjọ kẹwàá rẹ̀ ni àwọn wà ń ṣe Ìléyá ní gbogbo àgbálá yìí lẹ́gbàá tí a bá ti gbọ́ àpá ní ọjọ́ kẹsàn-án oṣù yẹn. Ìdí tí a bá wá dé kò sí ọ̀gá tí a bá lọ tí a bá dé wípé ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n lé lọ tí a bá lọ láti lọ sí yẹn ìbẹ̀rù Ọlọ́run lọ́dọ̀ wọn máa lò pẹ̀lú ìwà àtàkì kó wá máa lò nílò. Bàbá ní abẹ́ bẹ́ẹ̀ jẹ́ ó jẹ́ ọ̀rọ̀ yìí fún yín láti lọ sí ájì. Ọ̀rọ̀ yẹn ni gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí tó ní àlàáfíà tó wà tí lọ́gbẹ̀ tí ojú ọ̀nà sì dá lápìyèsí ẹ̀yẹ wọn COVID-19 ẹ̀rí pé iṣẹ́ àjọṣẹlẹ̀ ní 2020 ara gbẹ́tọ̀ ara nǹkan mẹ́ta tí a gbàgbé èyí ọ̀nà láàfíà èyí ọ̀dọ́ ọjọ́ wájá sí pé èyí ó rí ààyè ṣe iṣẹ́ yẹn ó ti tọ́ àti bó ti yẹ nígbà tó sáyé rẹ̀ ẹgbàá lóde tí ó ṣẹlẹ̀ Bàbá lẹ́yìn tí wọ́n wá ti ájì kí ni àwọn ìgbésẹ̀ dáàtù gbé tàbá wà nílé ní tàbá ní àgàgà ọjọ́ Ìléyá yẹn kankan tá máa lọ sí ìdí pé báwo la ti ń sìn yìí. Kò sí ìgbà tá a máa ṣe ju pé láti lórúkọ Ọlọ́run bá gẹ bí àwa lọ yìí a máa lórúkọ Ọlọ́run ilé ìdáàmú ọ̀pìlọ̀ nígbà tá a bá sì dé ìdí àmọ́ jọ́sìn fọ́nà táàmù ìgbà kí ìwọ̀n olókùn méjì tá a pè ní rákà méjì nígbà tá a pè ní náfìlà tá a bá wá kí tán ìmọ̀mọ̀ wà bá wa sọ ọ̀rọ̀ pàtàkì tó jẹ mọ́ ọjọ́ ọdún Ìléyá táàmù ìwáàsì náà náà tó pè ní ìtúbà nígbà tá a bá ti á tún parí rẹ̀ tán tá a darí wà lé gbọ́dọ̀ yìí náà ní
yìí láti títí tá ìwọlé. Torí pé ọ̀rọ̀ yẹn ó dàbí idán. Ọmọ ládàlá ọmọ lágbègbè rẹ̀ lẹ́lẹ̀ láti lọ méjì lọ́rùn. Àníkàdé ní ìtìpátì àníkàdé báyìí ìdí tí tá ló ti wáyé sí tí ó ti wà ọ̀rá kò ọ̀rọ̀mọ lọ́dún aláwọ̀ tóbi lọ́dọ̀. Níbo lè ti wá? Níbo lè ti wá tó dàbí idán káfíń ìdúmẹ́lẹ́kù lọ́pàá ìjọ náà tóbi ní kíkẹ́ Bàbá, a mọ̀ pé ọjọ́ ọdún Ìleya gangan ló máa ń pa ẹran. Wọ́n ti àsìkò wípé wọn ò kí ń jẹ ẹran yẹn lọ́jọ́. Mo fẹ́ kẹ́ bá wa ṣàlàyé pé ṣé ìgbà àyàtá bá ti dídìde kò lápá ẹran yẹn. Pé irú èwo lè yẹn jẹ níjọ́ yẹn ó yẹ ló ń jẹ ẹni ọjọ́ kan. Tá a bá ti dídìde tí a ti pa ẹran Ìleya ìjọsìn fún Ọlọ́run. Lẹ́yìn tá a bá ti ṣe tán ó ti di jíjẹ. Jíjẹ kí n ṣe pé bọ́yá láti pé ìfún rẹ̀ láwọn jẹ lórí ẹ̀rọ láti wá jẹ gẹ́gẹ́ lọ́jọ́ yẹn. Láti ẹni tí wọ́n bá ti pa ní ìdí. Ọ̀rẹ́ kọ̀ọ̀kan fún mi bẹ́ẹ̀. Everybody gbọ́dọ̀ retí kí ìmáàmù pa ẹran everybody tó pa ẹran tí. Ó túmọ̀ sí pé bàbá náà gbọ́dọ̀ pa ẹran yìí. Wọ́n pa ẹran báyìí láti ìgbà yẹn ni àyẹ̀wò àwọn kálukú láti pa àpàtì. Lọ́wọ́ tí a pa tán, ọlọ́ọ̀ni ẹ̀jẹ̀ nínú rẹ̀ ẹ fún àwọn èèyàn jẹ. Mẹ́ta ló dáadáa sí kábàjẹ́ náà. Ó ní àwọn tí ó béèrè ẹran ló ti akọ ẹ fún wọn. Àwọn kan wà tó yẹ pé wọn ò ní ẹ̀mí àti béèrè kan. Ṣùgbọ́n àná ò ní wọ́n sì lẹ́tọ̀ọ́ sí nǹkan yìí ọlọ́ọ̀ni ẹ fún wọn. Bàbá, a ti gbọ́ pé bàbá ṣe sọdún Ìleya àti kí ni ìtumọ̀ ọdún Ìleya. Bàbá, ẹ dákun ẹ bá wa ṣàlàyé. Kí ni ẹ̀kọ́ tí Ìleya kọ́ wa? Ẹ̀kọ́ tí Ìleya kọ́ wa púpọ̀. Àkọ́kọ́, ọ̀nà ni pé tá a bá ṣàdéhùn, agbọ́dọ̀ bá ti. Ẹlẹ́ẹ̀kejì, agbọ́dọ̀ níbẹ̀rù Ọlọ́run wa, agbọ́dọ̀ níbẹ̀rù. Ẹlẹ́ẹ̀kẹta, agbọ́dọ̀ fi sùúrù kún gbogbo àwọn nǹkan tí a bá máa ṣe. Ètò tó kọ́ ni pé Ìleya kọ́ wa lẹ́kọ̀ọ́ láti ṣàánú. Ara àánú tó kọ́ wa náà ni pé alẹ́ ni tó béèrè fún nínú ẹran tó pa. Ẹni tí ò tiẹ̀ béèrè bẹ́ẹ̀ tó sì wọ́n fún un bẹ́ẹ̀. Ara àwọn ẹ̀kọ́ tí ọ̀nà Ìleya tó kọ́ wa. Gẹ́gẹ́ bí a ṣe bá bọ̀ àti rí i pé bàbá ti ṣe ọ̀rẹ́ kíni wẹ́ àlàyé tí fi máa wọ́n ti ṣe ọ̀rẹ́ kíni wẹ́ àlàyé fún wa lórí ìgbésẹ̀ bí a ṣe ń ṣe Ìleya àti àwọn tí a lè fi ṣe Ìleya bá ṣe lọ sí Ìleya bá ṣe lọ yídì. Màá mú ọkọ̀ fi pẹran kó tó di báwọn yẹn kó ọpẹran. Mo ṣe béèrè kan lọ́wọ́ bàbá. Mo ní ǹjẹ́ dandan ni ó pọn dandan pé kí a máa pa àgbò. Kí ló tà sí máa pẹran ní bàbá dẹ́ ṣàlàyé. Bàbá ṣe àlàyé pé kì í ṣe dandan ni ẹran àgbò. Èèyàn lè pẹran àgbò. Ó kẹ̀ pé ẹran àgbò ló wọ́pọ̀ jù. Èèyàn lè pa ewúrẹ́. Ọlọ́run fún bẹ́ẹ̀ ni ló ní ó fún nínú àgbà. Lọ́rọ̀ fi dípò sákì nínú àgbòrán ní pé kí wọ́n pa ní ojú jẹ́ pé àgbò ni ó gbajúgbajà. Bẹ́ẹ̀ bàbá ṣe ọ̀rẹ́ kíni wá láàárín. Wọ́n là lè para fún mi o, a sì lè pe ewúrẹ́ àlìpá màálù. Bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé ọmọ ewúrẹ́ tí kò tí ì ló fi lórí ó ní àwọn òkèèrè ọmọ ewúrẹ́ kódà ni ó sì jẹ́. Mo rí àgbò kan ní ìjẹta kọ́lódì bá wà níjẹ̀ ní lódì tí mo tún wà pé lọ́wọ́ yẹn bá tẹ àgbò yìí tí èèyàn bá ṣe Ìleya gbà pọ̀ kóònù. Kí ló dé tẹ̀ sọ bẹ́ẹ̀? Àgbò tóbi. Àṣé wọ́n ti tẹ àgbò lọ́dà. Ní wọ́n bá ní àgbò tó ń tẹ̀ lọ́dọ̀ ò wọlé yá o. Wọlé yá o. Láti para àwọn àṣà tí àwọn èèyàn wá ti bọ̀dún Ìleya tí ò bá ọdún Ìleya mu. Bá mu kó máa tẹ̀ lọ́dà. Ká máa tẹ̀ lọ́dà. Kó lè bá a tóbi. Kó lè tóbi. Ká máa fi àgbò jà. Bàbá jọ tó sọ̀rọ̀ kan. Wọ́n ní kò dá kí ẹran kó máa kàn àwọn àgbẹ̀ kó máa kàn. Pé kò wọlé yá mọ́ o. Wọlé yá tó bá ti fàgbò kan tó bá ti fàgbò jà báyìí. Wọlé yá mọ́. Àwọn ọ̀rẹ́ gbàgbọ́ rẹ ti kàn tẹ́lẹ̀ tó ló. Àwọn mọ̀láká wọn kọ́kọ́ ọdún fẹ́ níbẹ̀. Wọ́n mọ̀ kọ́kọ́ rẹ̀ lẹ́nu ilé ìfi àgbòjà lọ́dún yìí. Wọ́n mọ̀ kọ́kọ́ wọn lẹ̀ èyí ìbágbò tẹ̀ yà lọ́dún yìí. Bí wọ́n bá dé àbújá náà, gbogbo wọn ni wọ́n kò sí iwájú ìgbẹ́ ìdájọ́ báyìí. Kẹ́ẹ̀tì mọ́tò gbàgbé bá ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ bàbá wa náà, àwọn náà fi ọ̀rọ̀ kan kún. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àfikún tí ò sí nínú àfijọ́ tí ànábì wa Ibrahim láti ìgbàgbọ́ wa jọ.
náà nípa ìbẹ̀rù Ọlọ́run àti àṣẹ àdéhùn àwọn ọmọ àdéhùn ṣe. Àdéhùn ni àná ìwà Ibrahim ṣe. Tó bá fún mi ní ọmọ ẹ̀dùn tó sì fún ìyẹn Ọlọ́run, Ọlọ́run á dá ìgbàgbọ́ rẹ̀. Bẹ́ẹ̀ ni, tí ó sì kéré ìlú tọ́, Ọlọ́run á bá a ṣe. Gbogbo èèyàn lọ́dọ̀ rí lọ́dẹ̀ mọ̀ pé ó mú àdéhùn náà sí. Àmọ́ nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa, ọ̀kanlẹ̀sọ lẹ́ẹ̀kan nínú àwọn tí ò dáa, wọ́n ti sọ ọgbà àwọn tó dáa àti sàtáàlì pé nínú àwọn tí ò dáa oníkára ẹ lórí ìgbìgbì kéèyàn lọ jẹ bàbá ìmọ̀ sọmọ ẹgbẹ́ kìí ṣe òun àyàn. Àìsàn ọ̀ràn àyàn àbẹ̀ náà ní pé kéèyàn lọ jẹ gbèsè lórí pọ́fẹ́sì Ìleya ní òsì inú pọ́fẹ́sì Ìleya ṣe àdìgbò yẹn. Ó wá pa ẹran náà kan, ó wá dín, ó wá fi ń ṣe pàtí, ó wá fi ń mutí. Nínú àwọn kan tí ò dáa tí ó tún mọ jẹ́sí nínú bá àwọ̀ ẹ̀sìn dànù láti wá máa yọ nínú ẹ̀sìn onígbòrò nǹkan wọ̀n wọ̀nyí. Nígbèsè yìí pé anẹ́ta aláàfin ìkàn yìí jọ káfíjọ́ tààrà nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí wọ́n sọ yìí pé òun ò ní jẹ òun ò ní jẹ òun ò sì lẹ́jẹ̀ tó ṣe pé ìgbàgbọ́ wa òun náà ni ọ̀pọ̀lọpọ̀ ó di ẹran ágbè sínú fíríjì ágbè sínú ilé á máa jẹ kébí tẹ̀sán ìjọ mẹ́ta ẹni yóò ní ti jẹun tán ìjọ mẹ́rin ẹni yóò ti jẹun tán yóò tọ́nà kódà tá a bá parí tó lọ́jọ́ náà tá a bá ha tán lẹ́ẹ̀kan náà jọ náà kódà orí bẹ́ẹ̀ wá tó tọ́ ṣùgbọ́n àwọn Ẹ ṣeun. Kí ni pàtàkì ọdún Iléyá? Ẹ̀kọ́ ọ̀run ló kọ́ wa. Bàbá rẹ̀ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́. A lérò pé ẹ ti gbádùn wa fún ti ọ̀sẹ̀ yìí àti ká tó lọ wálé yóò. Bẹ́ẹ̀ ni. Ó dùn mí tí mo mú orin kọ jù ní táìpù mi mú orin kọ ní ìgbà ní kí n kọrin fún olórí. Mo ti torí sẹ́mi. Wọ́n ti torí sẹ́mi sáàfin. Ọyẹ ẹ̀kọ́ kẹ́mi pè. Mo mú orin pè. O rí pé mi kọ́ wọlé lẹ́ẹ̀kan tí mo kọ́ bẹ́ẹ̀ orin. Ọya ẹ̀sùn nǹkan. Happy birthday to you. Olórí onífìdétì. Happy birthday To you. Happy birthday to you. Ìyá gbogbo Olórí. Oh my God. First lady. Happy birthday to Máa wọ ilé o. Wọ́n lè kọ́ àyò já 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 o. Mo kọrin. Mo lè kọ́ tẹ́lọ̀. Ilé náà ni a fi kí Ìyá wa. olórí ìyá wa number one lady first lady ní gbogbo ilẹ̀ fìdítì káàbàtà. Tí mi mọ̀ pé màmá ti pé Gòdè. ọdún mẹ́wàá àkọ́kọ́, ọdún mẹ́wàá kejì, ọdún mẹ́wàá kẹta, ọdún mẹ́wàá kẹrin, ọdún mẹ́wàá karùn-ún. Ẹ̀wù ìyá yẹn sì bí lóyìnbó ṣe wọ́n sọ wọ́n look ready àpolo. Wọ́n ní ṣàkóso. Wọ́n wà áńdì wọ́n wà pọ́tébù tí kábíyèsí olùkọ́ gbogbo ilé ìgbẹ́ àti kábíyèsí a fi ń yí òǹgbò oníṣẹ́ tọ́lọ̀ sí nínú ayé ẹ̀kọ́ Bẹ́ẹ̀ ni. ètò ìkan bí o. Ìyá ìgbẹ́wà. Ìyá ìgbẹ́wà. Àbá onífìdítì ti ilẹ̀ fìdítì ọba sákìrò láì òye wọlé àjàní èdù tù agbádéwọ̀lú gbà àbáyíyọ̀ àbáyí dúpẹ́ àbáyí dúpẹ́ bá gbò fìdítì lápapọ̀ dúpẹ́. Ẹgbẹ́ ni mo ẹ̀ ń ṣe rọ̀ṣọ̀rọ̀ lónìí náà. Kódà Àsùpálà. àwọn ẹ̀dá sẹ́ńtà bá ti parí ètò àtúndarí bẹ́ẹ̀ náà rẹ̀ olè náà ni àti àsùn wà lálẹ́ náà ká máa jẹ́. Wọ́n bá ti parí báyà tó ń lọ bẹ̀ padà tí wọ́n ẹ̀mí sọ fún mi pé àsùnwó wà torí pé àríyá tẹ̀síwájú ní ààfin lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹran púpọ̀ lè ní láti fún mi lórí màálù. àríyá sísá àríyá àti iléyá àná iléyá àríyá àti a ṣe ọjọ́ bí olórí. láti ní o ẹ bá gbóhùn mi dáadáa lé ààfin lẹ́ẹ̀kan ẹ ti mọ ẹgbẹ́ tí mo ti ń kọrin lórí. Lẹ́mi ti ń pè é. Mo mú rí pé. Mo kọ tẹ́rọ̀, mo kọ trọ́fù, mo kọ tẹ́nọ̀, mo kọ bíi ti gbé orí yìí ló wá gbé orí lẹ́yìn olúwa rẹ̀ àgbo létà o ìrèlè pa olùgbé àgbo $100 làwọn èèyàn mọ̀ náà yẹ o. tí mo fi ń tọ́nà fún mi ṣe ni. tó a kí olórí ẹ kú ọdún ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún lélẹ̀ epo mu nǹkan lọ́yẹ̀ àfihàn ìṣe ni gẹ̀dígẹ̀dí ó mọ̀ ẹ̀wọ̀n lè mọ̀. Gédégédé ìjẹ́ kan mọ̀. ọ̀dà tó látàrí èyí a tún fi ń kí gbogbo àwọn ọlọ́jọ́ bí tí orúkọ wọn ò dọ́dọ̀ wa tàbí tí a mọ̀ pé wọ́n ń sọjọ́ ìbí ló pé ọ̀sẹ̀ tí a lò tán yìí. Ìjọba sọ fún wa náà la máa tí ẹ bá fún wa náà la mọ̀ àìsàn tí mímọ̀ràn lọ́nà méjì wá lọ́nu. À ń tara rere torí pé ilé gbogbo báyìí náà ti ta gbé. Bẹ́ẹ̀ni, a kúrò èkó délé, a sì tún kúrò èkó wálé. Àṣẹ ìdìwà. Ó kọ́ tèmi ò yípadà Ògúndòkun Joseph Akínwálé ni mò ń jẹ́. Orúkọ tèmi gan ò yípadà, Òjó Bámidélé Ṣínà ni ẹni tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí